àwọn bàtà yẹn dààmú kí lè dààmú sí bóun bá láyà ní kọ́ dákọ̀ ìmọ̀lẹ́ ìjọba dààmú sí kọ́sọ́rọ̀ ń bẹ̀ rárá o rárá. ó ń bá láyà. ẹ̀ẹ́dẹ̀ kọ́sọ́rọ̀ ń gbogbo ìjọba dààmú kò sí dààmú kankan bẹ̀ yín o kò sí dààmú kankan bẹ̀ o. kò sí dààmú kankan bẹ́ẹ̀ sáà ti dákọ ni. ẹ ò bá ní máa ń pòwe kan wọ́n ní àyè tójú oníkà mẹ́sàn-án kà kó wọ́n wá tójú oníkà mẹ́sàn-án kà. Òtúbà náà ni Bàráwí. Láyà tẹ́lẹ̀. Láyà tẹ́lẹ̀ olórí fọ́kìlì mi kò wá sáàdì. Àyùtú ní gúrúbà wàlmásákì náà wàlmùhájírì náà fi sabilillah. Wàlíyàbù wàlíyàsífàbù. Àlàtú ibú náà yaghfira Allahu lakum. Wallahu ghafurur rahim. Ọlọ́run ni olórí fọ́kìlì mi kò wá sá. Ọ̀rẹ́ dáadáa lọ́la tá a gbà láyé. Àyùtú olè kọ̀rọ̀bà. Kẹ́ wá torí èyí tó ṣẹlẹ̀ yìí. Kẹ́ wá sọ wípé àwọn òbí ní kò rí bá. Ẹ dákun sáà bá ti lọ sọ̀rọ̀ yẹn fún ànábì tá ànábì wa fẹ́ jẹ́ sọ lọ́hùn. Aláya lámọ̀ ní àlàkà. Kò sí tí ọmọ etí fi jọ́ lọ́hùn nánu. Ọlọ́run ní kẹ́ wá sọ yìí gbà náà ẹ̀ ní ṣe dáadáa sáwọn tó súnmọ́ yín mọ́. والمساكين ẹ̀ ní ṣe dáadáa sáwọn aláìní mọ́. والمهاجرين في سبيل الله Tí wọ́n bá fẹ́ lọ jagun tí wọ́n náà ló kó lẹ̀ tí wọ́n fi ra nǹkan ogun sọ́fẹ́ wọn kú sógun ní Abubakiri. وليعفوا وليصفحوا Àbá àti bàbá ànábì wa tí wọ́n ní tí wọ́n jẹ́ tí wọ́n náà ló ń tọ́jú wọn. Ọlọ́run ní Abubakiri. ليعفوا وليصفحوا Waliyafu òṣèlú kánú mọ̀kámọ̀ mẹ́ta. Alladhina yunfiquna fi sarra'i. والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. Abubakiri. ينفقون في السراء والضراء Ọlọ́run Abubakiri. ليعفوا وليصفحوا Ọlọ́run ò ti mójú kù mbẹ́. ليعفوا وليصفحوا Àyọ̀ ṣe gbàgbé. ألا Àwọn تحب èèyàn hàn kò lẹ́mìí. الله أكبر Ayàgbẹ̀ yìí mo wá fẹ́ lò. ألا تحبون أن يغفر الله Ọlọ́run لكم Abubakiri. Ìfẹ́ lóyún tí wọ́n ṣe òun náà ni wọ́n á bí ọ sí lọ́wọ́ ní òní dáhùn lóhùn mọ́. ألا تحبون Aláàtò yìí tí wọ́n ọ̀fẹ́ ni. أن يغفر الله Ibi tó kù لكم sí lọ́dọ̀ èmi náà kí n forí jìn ọ́. والله غفور رحيم. Ọlọ́run ti rí i pé humility yẹn wọ́n fẹ́ gbà lọ́wọ́ Abubakiri ó ti sinú bí inú ti bí ju inú sì lè bí inú bí ọmọ tó jẹ́ inú bí ni ọfẹ́ mọ̀. Al-Islamu wat-tanasu dinu nasiha. Al-Islamu wat-tanasu dinu nasiha. Ètò ọjà kí ni ó gbà Abubakiri wà láti apá Abubakiri gẹ́gẹ́ ni wọ́n sẹ́ kò ní dùn ọmọ ẹ̀ wọ́n sẹ́. Mo sọ wá sí kan mo ní à inú àwọn yẹn tó lè ṣe kí ní fọ́gífù rẹ ìyá mi number 1 bọ́ ọba kọ́ lọ́mọ mi ìrìn Ọlọ́run sí ọ ọmọ ẹni làwọn ẹni nítorí jẹ́ kí ní ó bọ́ Abubakiri nìyẹn pé àbá ọmọ tèmi bí mo ti dáa tó láàrin yìí dé dáa tó orí kan náà ń jẹ́ gẹ̀gẹ̀ ń jẹ́ ní kan ọmọ sáà kéwù ọ̀nà mi ibi mi ti fi mẹ́sìn gan sáyé tiẹ̀ gan dà. Àwọn yàrá sẹ́ni bàbá yẹn gbọ́n tẹ́lẹ̀ mu ni wọ́n bá wo ajá tó ń gbódò ọmọ aṣọ lóko òkò dìgòdù. لكل كلب كاته حسب صغر مثقال بدينار حسب صغر مثقال بدينار. Bàbá wa Siddiqul Akbar. Radiyallahu ta'ala anhu. Ali mẹ́sìkínú. Allah. Ìmọ̀ pé mẹ́sìkínú dùn àwọn èèyàn. Billah. Ẹ jẹ́ tẹ́nìkan tó wù ògùngàn ṣíṣe Adam. Gbogbo ayé la jáde lọ́dún náà. Àwa fara ya àwọn tó kọrin àwọn tó wù ẹsẹ̀ wù abínú. Yà ọba àbùkù àfa lọ sí báyìí sí bí ọmọ kéwù. Mọ̀lánà Sheikh Adam. Radiyallahu ta'ala anhu. Awọ́de 19 kìnìún rí. Ìjẹ́ 86 kọ́. 86 kọ́. 85. 84 ni.
àwọn awọ́de gbogbo ilẹ̀ gbogbo ẹ̀ ó ṣe yìí ó ti dàrú wọn la tó yà bẹ̀. Allah. ẹ̀dí Allahu ta'ala ani. sára ń wá wá mẹ́ríkàsì wọ́n bá dénjọ́ kejì wọn kó wá ẹjọ́ tí wọ́n wá sí Abul Hajar ọkùnrin ogun lọ́dọ̀ Ọlọ́run wọ́n á wò báyìí wọ́n á wò wá barakallahu kẹ́lìmọ̀ kan náà kà sọ fún wa wọ́n ní la amrukum. wala anhaakum. iye ṣe yìí nǹkan yín láti pẹ́ síbẹ̀. wala anhaakum. yín sì tún kọ̀ fún yín. ètò mẹ́rin kékeré ṣèmi mọ́ràn yín àwọn bẹ́ẹ̀ ṣe ṣe òun náà bọ́ máa rí ṣe fóun bí ẹnu. ìmọ̀ abẹ́rù bẹ́ẹ̀ ṣé mìsíkì wà lọ bá wọn lé ajé adama wọ́n wọ́n wuyewuye tí ń lọ ìbájá bá gbó àmọ́ gbájá ni àbí ká kangi lẹ́nu nínú ká kangi lẹ́nu àbí ká jógbó títí kọ́ wábì kan lọ kú sí. má tó sọ nǹkan kan jọ́ọ̀rì léyìn òun mọ́ ó ti dọ̀rọ̀ gbàgbé ó sì dọ̀rọ̀ gbàgbé. kí wọ́n fẹ́ fà yọ wọ́n ti fẹ́ dá Bákírì wọ́n fẹ́ gbà wà lọ́wọ́ ọlọ́run lára Bákírì. لا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا للقربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم. humanity ni ya inú ẹ̀ la tún wá sọ yìí pé kéèyàn máa pọ́n lé èèyàn ṣe èèyàn gbogbo ẹ̀dá tó bá rí tí ì ná ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ bíntín báyìí bí ìgbà tí ó jẹ́ nǹkan àbí wọ́n ń fi àpọ́nlé lépa rẹ̀ tí ń wo òun wò yí pé ọ̀rọ̀ yan yín ni kì í sọ ọmọlúwàbí a máa ń fa àpọ́nlé pàdé àpọ́nlé ni ẹni tó lè kílèmù ìwọ̀ lérí ẹ̀dá lẹ́yìn ọlọ́run bí ni òbí tó wá jò bí re sọ̀rọ̀ àpẹ́tọ̀ lọ́mọ ṣe fún ọmọ lè fún lásọ ó lè fún lówó ó lè ṣe nǹkan kan èyí tó kéjì ní kọ́ mo tún lé rẹ̀ sí àbí kọ́ kan mi sí àkàní ó kó ọmọ mi sùn wọn alágbàríkà ó lálùbáríkà ó fi dáadáa sẹ̀sán dáadáa nù. ẹnì kanjọ kan ó ní mọ̀lánà ṣe Adam ẹ̀kọ́ pọ̀ lára bàbá ni torí mi fẹ́ ṣàbòsí bọ́rọ̀ bá ṣe rí tí wọ́n bá ní ẹnì kanjọ kan ó ti dàbòsí òun náà máa wò ó pé ìwé ẹnì kanjọ kan bẹ́ẹ̀ wá fẹ́ dá ọkọ mi ni àbòsí mi ní ṣàbòsí dọ́gọ́ jí Mariam lọ sọ ẹni bàbá tíráàbù jọ kan bá lọ bẹ́ẹ̀ wọ́n wá ra nǹkan wá fáwọn ọ̀hún wà kékeré bàbá kó nǹkan dé wọ́n ra bàtà wọ́n ra gbogbo ẹ̀ wọ́n á pín fáwọn àwọn ti kó tán òun wá lọ bàbá ní wá kí ló yẹ kó ṣe ẹ̀wọ́n sáà ń wò wọ́n bàbá níbi yẹn bá fún yẹn kan àpẹ ṣe ni àádúpẹ́ ni wọ́n náà wà wà tó ṣe fẹ́ nìyẹn padà ibi tí mò ń lọ nù wọ́n náà wà wà tó ṣe fẹ́ nìyẹn padà kí ni wọ́n náà wà ṣe nìyẹn padà ní tí ó dípò tèmi náà ṣe fún ọ. tabadul nítorí àwọn afa wọn wọ ọ̀rọ̀ anabi ipe ẹnu anabi ló ti jáde ipe Kaaba bó ṣe tóun tá à ń lọ tá wàá fún rẹ ń tá à ń kówó lé ń torí bá a mọ yìí rẹ. dábùlì mùsùlùmí alihinsani. ó ní kéèyàn ọmọ yìí ọmọnìyàn kọ́ sàpọ́nlé ọmọnìyàn ó ju Kaaba ń lọ. ashaddu hurmatan indallahi minal Kaabati. ó padà kí lọ́dọ̀ Ọlọ́run ju kọ́ ọmọ pọ́n Kaaba lé lọ kọ́ ọmọ pọ́n yàn lé ikọ̀ ọmọ pọ́n Kaaba lé ọ̀ apá ìdá Ọlọ́run lé ajita anabi ṣe gbẹ̀yìn ló ti sọ. fi hijjatil wada'i. anabi ti sọ̀rọ̀ náà. fi badi hadisi qala damul muslimi ayil insani ashaddu hurmatan indallahi minki ya Kaabatu. kọ́ sọ ẹ̀jẹ̀ ọmọ ènìyàn kọ́ mọ́tò ọwọ́ rẹ̀ dálẹ̀ kọ́ sọ húrímọ̀ ọmọ ènìyàn àpọ́nlé ọmọ ènìyàn anabi ni kò ṣe yíhun ó fi ń lórí lọ́dọ̀ Ọlọ́run yín fi ń lọ́lájọ́ Ọlọ́run ju àpọ́nlé Kaaba tó ń ṣe lọ tó débẹ̀ tó fẹ́ kú síbẹ̀ mu. wala hadimul Kaabati la hadimul Kaabati ahwanu indallahi min hadimi hurumatil muslimi. kọ́ wá wó Kaaba bọ́ ìjà Kaaba náà làwọn kan fẹ́ wó tọ́lọ̀ wọn agbáwọn àti abudu fìdí pé ẹ̀rọ pa wọn rẹ sọ̀rọ̀ kó tóbi lọ́dọ̀ Ọlọ́run ni húrímà tọ́lọ̀ ń ṣe fún lẹ́ni kọ́ wá wò ó lọ́dọ̀ Ọlọ́run àwánu ó sọ̀kalẹ̀ ó fúyẹ́ ni pé àwánu ó fúyẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́sẹ̀ ju kó wí yẹn lọ kó bìyànwó pé mo sáfẹ́ destroy rẹ̀. nítorí pé iṣẹ́ Ọlọ́run tó ṣe lọ fẹ́ takò Ọlọ́run ní wàhálà kárí karamna bani Adam. wa hamalnahum bil barri wal bahri wa razaqnahum minat tayyibati wa fadalnahum ala kathirin mimman khalaqna tafdila. ẹ̀dá mi ni èmi mọ̀ dé àwọn ìmọ̀dé èèyàn ẹ̀dá tí mo dápọ̀ gbogbo àwọn ẹranko tí ń fàyà fàyàn ẹ̀dọ̀ Ọlọ́run ọba ni wọ́n
bí ìwà náà ni wọ́n lọ́wọ́ bá a ṣe lọ́wọ́ wọ́n lẹ́sẹ̀ bá a ṣe lẹ́sẹ̀ wọ́n lójú bá a ṣe lójú kò sí tí wọn ò ní. àmọ́ níbà ní ádámà ẹ̀yin ọmọ ádámà láàrin àwọn ẹ̀dá tí mo dá èmi ọlọ́run ọba ni mo pọn yín lé. wa hamalnahu fil bahri wal bahri. ẹ̀dá mi kan lodò ilẹ̀ yìí ẹ̀dá mi ni tẹ́rìn lérí ẹ̀ agba mi ẹ̀dá mi kan mo ní pé tí wọ́n mọ̀ sí yín ẹ̀ ní já àwọn tó ń bẹ lérí ọgbà náà ẹ̀ tún lọ kọ̀ọ̀rọ̀ àwọn tó wà lórí omi. ọ̀nà àgbà tó gbà ṣe tẹ̀kírímù wa yan wá bá mi lọ sí Suratu Ibrahim ọwọ́ àkà àyà 34 ọlọ́run wá jẹ́ tẹ̀kírímù ọlọ́run ọba àpọ́nlé tó ṣe ní lọ́wọ́ ń túlẹ̀ ń bẹ̀ ni wọ́n sọ yí pé ó ní. Allahu alladhi khalaqa samawati wal arda. ọlọ́run ọba ni mo dá sámà. wal arda. ọlọ́run ọba mo dálẹ̀. wa anzala minas samai ma'an. ọlọ́run ọba ní mú mi wá láti sámà. wa akhraja bihi minas samarati rizqan lakum. látara omi tí ń mú wá látòkè yìí òun ló fi jáde gbogbo àrísí kémi ọlọ́run ìmú jáde fún yín nínú ilẹ̀. wa sakhkhara lakumul fulka litajriya fil bahri bi amri. èmi ọlọ́run ọba ni mo ṣe ọkọ̀ ojú omi rọ̀ fún yín agbára yín kọ́kọ́ ojú omi fi ń lọ lórí omi agbára èmi ọlọ́run ọba ni mo ṣe é rọ̀ nítorí àpọ́nlé ẹ̀yin ọmọ èèyàn ni. wa sakhkhara lakumul ọlọ́run anhara. gbogbo tí ń jẹ́ àwọn adábà èmi ọlọ́run ọba pátápátá gbogbo àwọn ibùdó èmi ọlọ́run mi ọmọ ṣe wọ́n fún yín bẹ́ẹ̀ bá pàṣẹ òkun ẹ pàṣẹ ọ̀sà bẹ́ẹ̀ bá pàṣẹ ọ̀sà gbogbo àwọn odò kéréje ẹ tún máa pàṣẹ ń bẹ̀ mọ́ rọ̀ wọ́n fún yín. wa sakhkhara lakumush shamsa wal qamara da'ibayn. èmi ọlọ́run ọba mo rọ oòrùn fún yín èmi ni mo rọ òṣùpá fún yín dá ìbéèrè mo ní ẹ gbọ́dọ̀ sí mi àtòṣùpá àtòrò ẹ máa gba sẹ́fúnra yín nítorí ọmọ ànábì ádámà. wa sakhkhara lakumul layla wan nahara. ọlọ́run mo ṣe sẹ́yìn ọ̀run àtòṣùpá mo ṣe lọ́sàn-án àtòru yìí jẹ́ kẹ́ ẹ máa bẹ lọ́sàn-án lọ títí ìjẹ́ kẹ́ ẹ máa bẹ lóru lọ títí mo fọ̀sán lẹ̀ fún yín kẹ́ wá jíjẹ mímu mo fòrúlẹ̀ fún yín kẹ́ fi sin mo ṣẹ̀ wá rọ̀ fún yín bẹ́ẹ̀ náà àpọ́nlé yín mo ṣàpọ́nlé yín ni. wa ataakum min kulli ma sa'altumuh. ọlọ́run ní bẹ́ẹ̀ mo tiẹ̀ fẹ́ ká gbogbo ń tẹ́ fẹ́ mo pèsè fún yín láti fi ṣàpọ́nlé yín. wa in ta'uddu ni'matallahi la tuhsuha. ọlọ́run tẹ́ bá sọ pé ẹ fẹ́ sídẹ̀rẹ̀ mi ọlọ́run lérè ẹ̀yin ọmọ èèyàn làtúnṣúwà ẹ̀ lè sí o. innal insana lazalumun kafar. ó ní nàní ìsàn. lazalumun kafar. ọmọ èèyàn kan jẹ́ alábòsí. ọmọ ènìyàn kan jẹ́ alábòsí ni. kéèyàn ọmọ àpọ́nlé èèyàn ṣe ọ̀kan náà ni nínú pé èèyàn níwà ní jẹ́ bẹ́ẹ̀ kó fà pọ́nlé dá pọ́nlé padà. kò dá pẹ̀lẹ́ padà fún èèyàn tó sàpọ́nlé fún ọ nínú ọmọlúwàbí èèyàn ni. ìyá àti Ádámù náà máa ń sọ bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀dá tó ọba rí ti máa ń sọ pé tó o sóore fún tó ó kù náà wéré ara rẹ̀ ìyẹn ṣe kù náà wéré ara rẹ̀. èèyàn ṣe ń kùnà orí ara rẹ̀. orí nífànù. orí nífànù ni. aláìní orí jẹ́ bẹ́ẹ̀ èyí orí nífà. èyí orí orí nífà. àfọ̀pẹ́ já ni. àfọ̀pẹ́ já orí tó bá ṣe fún yẹn ni. inú humanity yìí inú ẹni pt wà kí ni ìtumọ̀ rẹ̀ ní pé ẹni wọ́n sún kàn gírí ẹni tí wọ́n sún kàn gírí ayé tó sọ pé àṣejù tiẹ̀ náà pọ̀ mọ́ kéèyàn fẹsẹ̀ kọ́ ní ìwádìí tó orílẹ̀ ni ìwọ́gẹ̀ sọmọlúwàbí ó pt ẹ̀ ni ó pt rẹ̀ ni inú humanity nìyẹn ó máa pt rẹ̀ ó pt rẹ̀ ní mọ́tì lọ́wọ́ ó máa ṣe o ó máa ṣe o pẹ̀lẹ́. ọmọlúwàbí nu ẹni wọ́n sún kàn gírí bẹ́ẹ̀ bí wọ́n ṣe ṣe fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam bá mi lọ sí Suratu Isra'il 88. لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا. وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا. أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا. أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا. أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه. قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا. قل لئن اجتمعت الإنس والجن. ọlọ́run ní ntọ́lọ̀ ń dápọ̀ àmì èèyàn méjì inú tọ́ dá àwọn náà wọ́n máa ń fọ́ǹbù bẹ́ẹ̀ nípa àwọn jẹ́ nǹkan èèyàn àtàlìjẹnu àwa méjì wọn náà là á máa ń takú mọ́rọ̀ lọ́nbẹ̀ nípa lágbára ni wá àjànú rí rẹ̀ èèyàn rí rẹ̀ ọlọ́run wá lẹ́yìn méjèèjì yìí
إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن. ọlọ́run tẹ̀ méjì bẹ́ẹ̀ bá kó jọ kẹ́ ẹ wá fagbára yín kúnra yín látara pé fẹ́ múra àlùkùránì yìí wá. لا يأتون بمثله ọlọ́run tẹ̀ irú rẹ̀ mú wá láyé o. ولو كان بعضهم لبعض ظهيرا. ọlọ́run bá kan bá kún apá kan lọ́wọ́. ọlọ́run lè rí àlùkùránì lè rí mú wá. ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا. ọlọ́run ní ولقد صرفنا للناس في هذا هذا القرآن. القرآن ìwé yìí náà ni o. من كل مثل ní gbogbo ọ̀nà mo gbà mú wá bó ṣe rí ni ọlọ́run fún àbá. فأبى أكثر الناس إلا pẹ̀lú àlùkùránì ọlọ́run wọn kọ̀ náà ni ilá kò fúra ibi tí n wá ń lọ ni yí pé. وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ẹ ينبوعا. jẹ́ n fi hàn yín inú wa wọn gèfèrí قالوا àti wà tí wọ́n wù fànábì àti bí wọ́n ṣe provoke ọ̀rẹ́ mi ọlọ́run ní ẹ jẹ́ kí èmi ọ̀sán àṣojú mi ẹ jẹ́ n gbé rìpọ́ọ̀tù wá ọlọ́run nínú ọ̀rọ̀ wọn àpanupọ̀ wọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ ni yí pé. لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا. ànígbà fún ọ àti nígbà ọgbọ́ àní nígbàgbọ́ sí ọ pé òjíṣẹ́ ọlọ́run ní ọ àní nígbàgbọ́ sí àlùkùránì tó gbé dání pé ọlọ́run ló fi rán ọ. حتى تفجر لنا من الأرض kí ló ينبوعا. gbé bá a ṣe dúró yìí ọ sọ fún wa ní ìṣẹ̀lẹ̀ ìlú kó ní ọmọ ṣẹyọ nínú ilẹ̀ lójú wa báyìí kànákànná. أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا. kìí ṣe yíwùn nìkan lẹ́yìn ìgbà tó bá ṣe yíwùn tán bá a ṣe dúró yìí tí ń ṣẹlẹ̀ ní ìsìn. تكون لك جنة ọ wá ṣe fámì agirikọ́sọ nìyẹn ọ wá dàgbẹ̀ ọ wá ṣe ọgbà oko fún wa ní ìsìn lójú wa bí náà ni kò ní kọ́ gbọ́ oko kọ́ máa ṣẹlẹ̀. من نخيل apá kan náà yóò jẹ́ èso ọ̀pẹ وعنب apá kan bẹ́ẹ̀ yóò jẹ́ làbídùn. فتفجر الأنهار خلالها تفجيرا. ìjọba fẹ́ máa ń soko tí wọ́n wà la páìpù sáàrin ẹ̀ báyìí omi tí ọmọ wẹ̀tẹ̀ ìwọ náà wà la páìpù sáàrin ẹ̀ lójú wa ń bí omi tí ọmọ wẹ̀tẹ̀ tí ọmọ máa sàn lọ tí ọmọ sàn lọ́sì. أو تسقط السماء كما زعمت علينا كسفا. ẹlẹ́kẹ̀ẹ́ta sọ́mọ yìí pé kọjá bọ́ kọjá lọ àwọn lórí nìyí. كسفا قطعا أو تأتي بالله والملائكة قبيلا. tí sọ́mọ yìí bá wá pín pínpín rẹ̀ kí la fẹ́ lò ń bẹ̀ á wà rí pé sọ́mọ pín sọ́mọ ló ti pín yìí yọ wá ajá gbọ́ lọ́wọ́ ọba rẹ̀ tó ń sọ fún wa pé ń bẹ ọ̀n lọ gba wá yìí lọ́dọ̀ rẹ̀ wá yọ wá síwájú gbogbo àwọn màláíkà wọ́n wá tẹ̀lé قبيلا. wọ́n wá tẹ̀lé ọlọ́wọ́ ọba rẹ̀ wá láti sánmà wọ́n wá sọ̀kalẹ̀ wá bá wa. أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء. bí wọn bá dé tọ́lá ọba ló lídìí wọn dé àti ìpọ́lọ̀ dé ẹ̀wù tí wọ́n ń kàkalẹ̀ o láti ibi oko láti ibi ìṣẹ̀lẹ̀ rú odò oko oko lóko oki tán mọ̀ pín kọ́lọ̀ wọn kó síwájú káwọn màláíkà tẹ̀lé kí wọ́n wá sọ̀kalẹ̀. ok tá a bá rí bẹ́ẹ̀ tán tẹ́lẹ̀ ń bá ṣẹlẹ̀ tán. أو يكون لك بيت من زخرف. àwa gbà wọn tí wọn bá wa kọ́lé ni àá sì ń gbé bẹ́ẹ̀ ní ìsìn bá ti lóyún náà ní kọjá pé wọ́n kọ́lé kan fún wọ̀. من زخرف. àwọn ẹni tó pé fàdákà diamond ni wọ́n mi ṣẹ̀pọ̀ ni wọ́n fi kọ́lé rẹ̀ glass house. أو ترقى في السماء. káàdì pé ilé Muhammad ni ilé rọ̀túlù yìí ni ẹnìkan kọ́kọ́ àmàlẹ́kà wọn kàn kọ́ tó bá tún wá ṣe bẹ́ẹ̀ ànígbà. أو ترقى في السماء. lójú wa yìí èyí tó ń lọ kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́yìn tó wà ń sọ fún wa yìí nígbà náà ọgbà wa yìí kan ọ wà gun sámà báyìí lójú wa ọ lọ sí sámà báyìí lójú wa. ولن نؤمن لركوعك حتى تنزل علينا كتابا نقرأه. bọ́ bá gun sámà lọ lójú wa ànígbà. حتى títí sáfì تنزل. yìí pé ọsọ kalẹ̀ pẹ̀lú tíra kan wá látọ̀dọ̀ Ọlọ́run èyí tó ní Jìbìrìlù kan wá bá àfẹ́ gbà yín látọ̀dọ̀ Ọlọ́run lọ́wọ́ àgbé tíra náà wọ́n gba Kùránì dání ọba lọ sọ́mọ̀ tó ọba ń bọ̀ ọ wà gbéwèé dání báyìí. نقرأه. fa نقرأه. káàmọ̀ wá ka àlùkà nínà. قل سبحان ربي هل كنت إلا رسولا. أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه. قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا. يكون لك بيت من زخرف أو ترقى في bàbá ní السماء. pélé rẹ wọ́n ti dùdú àrẹ fún ọ fọkọ báyìí ní sámà táwọn pélé ànábì ní pérékù nìyẹn àti rí bẹ́ẹ̀ ọ wá gun ọlọsánmà
ọ wá ń sọ̀kalẹ̀ bọ̀ láti sánmà ó gbé kùránì yìí dáníṣẹ́ inú tá a fi ṣe fún wa nìyẹn má lọ̀kọ̀rọ̀ kan kọ́ ọ̀nà lọ́gbà wáyìí ọlọ́run bá kan bọ̀ sọ̀rọ̀ jìbìrìlù kan wà fẹ́ gbọ́ lójú wa bá ṣe dóyìí ní kó gun sánmà lọ kó o sì lọ gba kùránì wa tá a rí lọ́wọ́ rẹ̀ tó o bá wá gbà wá bẹ̀ tó o dé o. nánú mi náà lè roko yín ká tá tunazila alayna kitaban nakra qul subhana rabbi hal kuntu illa basharan rasula. subhana rabbi. nígbà wọn bá a débẹ̀ ń ọlọ́run ti ń sọ̀rọ̀ ànábì pé wà innaka lálẹ́ khuluqin azim. òun ní fi níwà alápọ̀nlé jù ní gbogbo àwọn ẹ̀dá táwọn afáwọn aláwọn ọ̀rẹ́ nìkan tó níwà alápọ̀nlé tó tó nígbà wọn bá a débẹ̀ ń sọ̀mọ́ yìí pé wọ́n ti provoke ta ya ẹ̀mí ẹ̀gán ti fún nítorí tó yẹ kó sọ ni pé eléri ìbú ni. ètò òkúta ẹ kó ṣe fún wa kọ́ ìpèlú wọn lórí ni. gbogbo bá sì jẹ́ tọ́lọ́wọ́ ọlọ́wọ́ pa ilẹ̀ kọ́rọ̀ ìpèlú wọn bí Nuhu ṣe rè pẹ̀lú wọn kọ́rọ̀ ìpèlú wọn bí Musa ṣe rè pẹ̀lú wọn kọ́rọ̀ ọ̀lù wọn bá àyókù rẹ̀ náà ṣe rọ̀lù wọn nígbà wọn bá débẹ̀ ni ó ní ha. subhana rabbi hal kuntu illa rasula. Ànábì ní ìyá wa. subhana rabbi. ó ní ha ó ní mímọ́ Ọlọ́run mi. subhana rabbi. ó ní mímọ́ Ọlọ́run mi. hal kuntu basharan rasula. hal kuntu la basharan rasula. ẹ gbàgbé pé abarabi lèmi náà ni mọ̀kànlá àánú gbà ni. innama basharun mithlukum yuha ilayhi. èèyàn ni mí. èèyàn lèmi náà. nǹkan kan wá sá síbẹ̀ ń wọ́n sá pamọ́ tọ́ ẹ kéèyàn wá jáde tí mo fi mọ bá ànábì ṣe tó. dédé ibi tí wọ́n ti dé yìí náà wọ́n ti yí sánà dé lọ sí Máídà ibẹ̀ wọn náà wọ́n ti yí sáde ibẹ̀ tó kátó gbà kọ́ lọ́wọ́ ọba lọ́rùn oníṣẹ́ ìwọ yí sá mẹ́rẹ́kù ta níbi lọ́dọ̀ rẹ̀ ti أنزل علينا مائدة من السماء قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء. máa gbọ́ àwọn àwàríyún bí àwọn tí wọ́n bá nábì fàáyì náà ni àwọn tó lọ́ọ́ náà yí sá sí wọ́n wá ń sọ fún Ìsá pé ọ̀dà ọlọ́run lọ́rùn ṣẹ́ ọba rẹ tó ń sọ̀rọ̀ rẹ ní fún wa. هل يستطيع ربك sọ́pọ́sibù kọ́ sọ fọ́lọ́run ọba rẹ ni. أن ينزل علينا مائدة من pé bá a ṣe السماء. tó ìka lè gbà kóhun lọ́rọ̀ ń sẹ́ máa yí dáta nà sàmá ọkọ̀ oúnjẹ ọlọ́run ọba tí èsè kétra kọ́ sọ fọ́lọ́run ọba àwọn pọ́pọ́ oúnjẹ kọ́ sọ ọkọ̀ oúnjẹ kalẹ̀ fún wa ní ìsìn láti sámà. قال اتقوا الله wọ́n ní ẹ bẹ̀rù ọlọ́run اتقوا ẹ bẹ̀rù الله ọlọ́run ẹ̀yin èèyàn mi. اتقوا الله ẹ̀yin àbí ẹ bẹ̀rù ọlọ́run. إن كنتم tó bá fẹ́ mú mi ní òdodo مؤمنين. ní ẹ bẹ̀rù ọlọ́run. قالوا نريد أن نأكل àwọn منها àgbègbè rí dẹ̀gbọ́n wọ́n lè wò ló dìjà a kàn fẹ́ tẹ́sítì ọwọ́ ọlọ́run ni nàkúlà mi ní ká máa bọ́wọ́ ọlọ́run ṣe dùn lọ́bẹ̀ sí ni. وتطمئن قلوبنا kọ́kàn wọ́n sì lè fi balẹ̀ yí pé lóòótọ́ òun lọ́rọ̀ ń sẹ́. ونعلم أن قد صدقتنا ونكون nàmínà sàyìdì Ṣàhídì. káàtì máa kó ọtọ́ ọ̀dọ̀ sọ káàdì jẹ́ wa àwa náà wà jẹ́ witness rẹ lẹ́yìn ìgbà ni. قال عيسى ابن مريم اللهم sọ̀rọ̀ fún wa ti tì í sákàn gidi nìyẹn ọba jíjú sọlọ́run ó ní àlàhùn máa wọ ọlọ́run ọba mi o. ربنا ربنا أنزل علينا مائدة من السماء. من ó ti السماء lójú ẹ̀ báyìí wọ́n ti pè mí lọ bá ń sọ fún oúnjẹ kalẹ̀ láti sánmà ní ìsìn. تكون لنا عيدا لأولنا وآخرنا kọ́ máa jọ́dún fún àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìgbẹ̀yìn kọ́ máa jọ́dún fún wọn. وآية kọ́ máa jẹ́ àyè منك látọ̀dọ̀ ọlọ́run fún ọlọ́run mi ń sẹ́. ورزقنا وأنت خير ọba kọ́ bá sọ fún oúnjẹ الرازقين. ìkàlẹ̀ tán tún bá mi fa àwọn èso sí àwọn fàákì àti wọn fi panu wọn ò tún béèrè bá ń fi sí. قال ọlọ́run wá الله sọ fún Yísá. إني منزلها عليكم ọlọ́run ní ọ̀rọ̀ mi lọ́rùn yín sọ ń tẹ́ béèrè mú kalẹ̀ fún yín. فمن يكفر بعد bí mo bá sọ منكم fún oúnjẹ kalẹ̀ mi èé dáná àmọ́ ẹ fọ́ọ̀sì mi ẹ fẹ́ dojú tọ̀ rẹ́ mi mo fẹ́ pọn ilé mo bá sọ kalẹ̀ ń tẹ̀mí ẹsẹ̀ tẹ́ mi ṣe. فإني أحسبه عذابا لا أحسبه أحدا من العالمين. ọlọ́run tẹ́ bá tún ṣe kẹfẹ́ rí lẹ́yìn rẹ̀ ìyá tí ì fi jẹ dákan rí láyé màá fi jẹ yín. ètò mo fẹ́ kẹ́ kíyèsí dédé bí wọ́n ti sá sí tó yíjú padà sọ́lọ́run ó ti kàn ọ̀gá mi dédé ẹ̀ bí wọ́n ti ànábì dénú ànábì wa ní kí ni wàá bí nínú àjà àwọn olúwa mi. bọ́ọ̀lù ṣùgbọ́n fún yíṣà kò ní kọ́kọ́ fún ànábì. ànábì òbí ni èyí tó fi máa àkíní tó máa dọ́ ọlọ́run láàmú
subahana ló fèsì gbogbo ẹ̀ yí pé sẹ́ẹ̀rí gbogbo tí ẹni ṣe ó lè ṣe subahana ló fi fèsì. Bàdàsá lè kàṣẹ́ ni. ọlọ́run ní ìlànà bíi Walidu ọmọ Mugira ni. Òtúlé. àyà rẹ̀ ga òtúlì aláya gíga ni wọ́n pè bẹ́ẹ̀ ntàbí ẹ̀ ga Bàdàsá lè. tọ́jẹ́ ọlọ́kàn líle ọlọ́run ní tí wọ́n gbogbo tí mo kà ń kò sí tọ́jọ́ ọlọ́run olùbádà. Bàdàsá lè kàṣẹ́ ni. Òtúlé. Bàdàsá lè kàṣẹ́ ni. ọlọ́run lẹ́yìn gbogbo tí mo kà kalẹ̀ yìí èyí tó wà pamọ́ fún ẹjẹ́ sọ ọmọ àlè ni. Allahu Akbar. ńgbọ́ ọlọ́run bá a débẹ̀ lè Walidu ọmọ Mugira inú bá bì ọba gbalẹ̀ lọ́ba lọ yàrá ó ní ọbẹ̀ yà wọn. ìyá ni kí ló dé ó ní ìmọ̀ gbajúmọ̀ dé tí mo lówó dé tí mo nílá dé tí mo wọ́n pè mí lọ́mọ àlè. ìyá ni àràbù lásán ni ó ní kò sí ń tọ́jọ́ máa wo àwọn ọ̀tẹ́sì kí ẹ ṣe kí wọn mọ̀ fọlọ́ ń bẹ́ o nítorí ó dùn tó bá pa àwọn ànábì gan ní sọ fún kò ní dùn àmọ́ mọ̀ pé Kùránì yóò tọ́ ni yín kà ń sagídí ọkàn ni ibi ọ̀rọ̀ ti wá àwọn lójú ó dùn yín pé àwọn Ọlọ́run ló ti wá tọ́ ẹgbẹ́ ànábì ní sọ pé wọ́n máa lè yóò lè má dùn àmọ́ ọmọ àkọ̀kàngbà náà ni ọmọ Kùránì lákùránì kọgbà ní ọba lọ́ba yẹ ọba fa ńgbà wàhálà pọ̀ ìyá ni ṣèmi jẹ́jẹ́ tó rọ̀rọ̀ tó gbọ̀hún lọ́dọ̀ ọba tó lójú gbọ̀hún òótọ́ ni ẹni mo pe bàbá yẹn kó bàbá rẹ adáná jẹ bàbá rẹ o. La ilaha illallah. Adabi ọgbọ́n ni o. Walidu ọmọ Mugira kí ló fà torí pé kò sí níta ń pè ní humanity lára ẹ̀ ọ wá fẹ́ bá ìtọ́ wà lára ànábì jẹ́ ló mọ́ lọ́wọ́ sọ pé irọ́ ìnígbà làwọn afẹ́ ní ọ̀wọ́ ànábì gangan lọ̀gá àwọn ọ̀rẹ́ lómi ìmọ̀láyé yìí o lórílẹ̀ yìí tọ́jà gbogbo tí a ń pè ní tí wọ́n kà kalẹ̀ yìí tó pé sí lára tọ́ta ànábì Muhammad wọ́n wá mú wa lọ́kọ̀ọ̀kan lọ́dọ̀ rẹ̀ ni wọ́n wá bá débi pé ibi humanity ànábì dé tí ó sì ṣẹlẹ́yàmẹ̀yà dáadáa rẹ̀ kọ̀ mọ́ lọ́dọ̀ àwọn ahúmọ̀ rẹ̀ nìkan lọ́jọ́ wà ń jòkó hálíkọ̀ báyìí jòkó wà báyìí pẹ̀lú àwọn sàábé ẹwọ anabi sallallahu alaihi wasallam odidi anabi Muhammad tí Jibrilu wa ń bá wọn wá ń gbé òkú Yẹwudi kọjá lọ òkú Yẹwudi anabi wa dìde sọ̀rọ̀ kí n gbà tó ti dìde ó di gbogbo jàmọ́ ó dìde wọ́n wá dìde tán làwọn sábẹ́ wá bí pé ya Rasulullah kí ló dé Yẹwudi tí èsè lẹ́sìn tí èsè mùsùlùmí Huwa Yahudi. ó wá dìde fún anabi wa sọ fún wa yìí pé. Alẹ́ ìsàtìná fúnṣà. Alẹ́ ìsàtìná anabi ni fúnṣà. síkèsè mi ti ń bẹ lọ́rùn ti yín mu ní ń bẹ lọ́rùn tiẹ̀ ní kọ́ńdólẹ́sì wọ́n ń pè yín mu òun fún ní respect gbẹ̀yìn pé ìjọ kan àwọn ọ̀dọ́ àbáyé o humanity nù humanity yẹn òun la fà lọ títí àwọn tí wọ́n já pé ọmọ àdìjẹ́nà tó wà àdìjẹ́nà tọ́lọ̀ ní fún wọn kí ló fún wọn kí ló jó fún wọn àdìjẹ́nà ó ní humanity bí wọ́n ní jù ní òun bá nǹkan mẹ́ta pàdé lára wọn tó dàgbà kíní yẹn dàgbà lẹ́mìí wọn lọ́hùn òun wà pé yìí lè tọ́ sáà àdìjẹ́nà kí ni nǹkan mẹ́ta náà Alladhina yunfiquna fi sarra'i wa dharra'i wal kaazimina al-ghayz. àwọn tó já sí pé tí wọ́n ná àwọn tí máa náwó nígbà tára bá dẹ̀ wọ́n àtìgbà tára ò dẹ̀ wọ́n torí ẹni fẹ́ wá béèrè kọ̀mọ̀ ìgbà tára dẹ̀ wọ́ àtìgbà tára ò dẹ̀ ọ́ òwò kà béèrè náà ni ìjọmọlúàbí ni ó fi wá rọjú tẹ́ wọn lọ́rùn ọlọ́run kọ́ sẹ́rí sí àwọn èèyàn bẹ́ẹ̀ o wal kaazimina al-ghayz. kí ògùn náà iná tí ń ṣe ìkọ́ sọ sí yàn lọ́fun sí wọ́n lè gbé mi kí wọ́n tún ní ọmọ mi tọ́ òun lẹni tó rí tó bínú tó wá gbé mi wíwé ìtọ́sẹ̀lẹ̀ tí wọ́n aláyè yìí lè sìn káàsì mi náà lè dé sínú tó lè bá nǹkan jẹ́. Al-kaazimina wọ́n á al-ghayz. sọ̀rọ̀ pé ìgbà àdìgẹ́ tó wá ní ọlọ́run ní o ti láti jẹ́ náà lọ́dọ̀ mi wàlá ààfin náà wal 'afina 'anin nas. àwọn tí wọ́n máa ń forgive àwọn èèyàn. Wallahu Ìbò mùsùlùmí. yuhibbul Ọlọ́run fi bẹ̀rẹ̀ ayà wọn. Ó lè ní muslimin. Ọlọ́run fúnra ara mi. Mo Yuhibbul fẹ́ràn muslimin. ìbò mùsùlùmí náà humanity nù. Gbogbo ẹni tí bá ṣe dáadáa Ọlọ́run ni mo fẹ́ràn rẹ̀. Ibẹ̀ ń lọ wá mú wa lọ ní àwọn àlọ́dà Abubakar. Abubakar nínú àwọn àwà yìí pé sọ́dọ̀ rẹ̀ ó nínú ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́ ń kàkalẹ̀ yìí. Abubakar nínú ẹ̀ àmọ́ mi yẹn fẹ́ gbà wá lọ́wọ́ ẹ̀. Ọlọ́run á dá apàṣẹ sẹ́rí humanity.
bàtọ́lọ́ ní alladina yufikuna fi sarra wal kaazimina alladina yufikuna fi sarra wa dharra. Abubakar la gbọ́nú tan rẹ̀ njọ́tọ́ lọ kó tó fira bìlá kèsè bìlá nìkan lọ́ra o ìjọ tí ń sẹ́hùn kèsè pé òun náà pọ̀ jù lọ́wọ́ rẹ̀ nǹkan gbìjà sílámù ni kèsè gbà dẹ̀kun fún yí pé òun tó á pọ̀ kọ́ wa máa tó fẹ́ fowó ṣe má bí sẹ́ńtà Abubakar bá ṣe náwó gbàtara dẹ̀ làbúbakar náwó ìgbà tí aramani kò dẹ̀ ní complain yóò náà kò ní complain ẹni dẹ̀ fún ẹ̀sìn ok bisimilah kódà yóò tún fẹ́ àfẹ́ ti yín tóun gan fẹ́ jẹ àbí tó fẹ́ mu á ní Islam là kọ́kọ́ Abubakar yìí ó wá ná bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń ṣe dáadáa sí i àwọn náà wá fi bí sùn lára ya wa Aisha tí wọ́n kúrò sí námọ́ mẹ́ tó wà ariwo tó tóbi ilẹ̀ nínú Islam ariwo yẹn pọ̀ wọ́n kọ́ ọ́fíìsì ànábì gan torí pé Aisha ní ọkọ̀ padà lídìí pé kí àwa Aisha lọ lé wọn ìmọ̀ lọ lé wọn á fi rojú tó ọ̀rọ̀ yìí ìgbà tó Ọlọ́run wa dá sọ̀rọ̀ tán Ọlọ́run padà dá sí ìgbà tó Ọlọ́run wa dá sí tán bí ẹ̀dá inú Abubakar ó dùn Abubakar ní mo ṣe ṣètò yìí náà wàláhì látò lọ ẹ̀ tó ráǹfààní mi jẹ mọ́ bí ó sì fún wọn kò sẹ́ni tí ó fún wọn òun lọ́lọ́run gbé sí ẹni Ọlọ́run kẹ́tọ̀ ń bá bínú kébé bí yọba ẹ̀kan yàpá mi kù ní kóyà ní yọ ọ̀pọ̀ ọkú torí èrò èyí tọ́lọ̀ fún sọ́dọ̀ sí ẹnu yọ ọ̀pọ̀ ọkú náà ni èyí tọ́lọ̀ owó Abubakar lọ́lọ́run gbé tì wọ́n ó gbé tì wọ́n ọbajà Abubakar bá bínú ìbínú tó bínú Ọlọ́run rí i pé Abubakar ó ti fẹ́ kó lórí mílà tèmi o ìwà ni mílà mi o wala ya tali. Ọlọ́run wa dá padà sínú mọ́tìlẹ̀ kan náà torí wọ́n ti fẹ́ gbà wá lọ́wọ́ ẹ̀ Ọlọ́run wa ní. wala ya tali ulul fadli minkum wasati an yutu ulil qurba wal masakin wal muhajirin. wal muhajirin fi sabilillahi wal yafu wal yasfahu ala tuhibbuna yaghfira Allahu lakum wallahu ghafurur rahim. Ọlọ́run ní Abubakar. wala ya tali ulul fadli minkum wasati. Òṣùlùbù Ọlọ́run nù. Nígbà tí Ọlọ́run sọ níbí wípé àwọn tá a gbà ulul fadli àwọn olùfọdún tá a gbà láyè ọlá nù yín wasati. tá a sì lálárísìkí adálọ́lá wàsáàtì àwa fẹ́ àgbà ọlá òun láàyè kì í sí gbogbo ọlá lọ́kalẹ̀ ẹlòmíì sẹ́ńjì ló ní lọ́wọ́ darí wọ́pọ̀ àwọn kan Ọlọ́run kẹ́ wọn ní kódà kò ní rótó gánagánà kò ní sí lára rẹ̀ wọ́n ní tẹ̀sán òde jàjáta wala tatana. àgbà tó bá lómi inú tí wọ́n bá ń tì kùnkùn àmì tí olómi inú ariwo rẹ̀ yóò tún wọ akáǹbítà wà yìí Ọlọ́run kí àwọn kan bẹ́ẹ̀ ìmọ̀ fẹ́ ló ń bẹ́ẹ̀ Ọlọ́run ní olùfọ́dìlì mi ń kọ́ la ya tali ulul fadli minkum wasati an yutu. tá a gbà adálọ́lá àti gbà láyé jẹ́mọ́ sọ́nà dàkọ̀ Abubakar mbẹ́ Abubakar ṣe mọ̀ kó lọ́lọ́run bá wí ọ̀rọ̀ jẹ̀rẹ̀ ni ká má mọ̀. ayadakumullahu binasir. sọ́dà kọ Abubakar mbẹ́ o. sọ́dà kọ Abubakar níbẹ̀ ni. kọ́dà kọ ṣé ọ̀rọ̀ bá ti lọ lọ́wọ́ ní kọ́dà kọ Abubakar níbẹ̀ Abubakar tó bá gbà lọ́la yìí. la ya tali ulul fadli. olólùfọ́dìlì ló wí. bọ́lọ̀ fún ẹ olólùfọ́dìlì minkum àwọn tọ́jú ọlọ́lá nínú yín. wasati. tá a gbà láyé àrísìkì àmì èrò tó jọ ọlọ́lá tó gbà láyé àrísìkì tó wà tọ́ Abubakar. èèyàn mẹ́rin ló sì dẹ́n bá gòlè ipe tọ́wọ́ mi ò tó bọ́ sọ́wọ́ yín mọ́ Abubakar yìí náà ni ó sì píkẹ́ ẹ̀